láìpẹ́ yìí ni ìjà wáyé láàrin gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilé wa ìyẹn Portable olówóoge Mariejan àti gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilé wa ìyẹn Lizzy Anjorin, tó di pé Lizzy Anjorin wọ́ Portable tuurutu lórí ẹ̀rọ ayélujára, tí Portable náà jẹ́wọ́ pé òun ò gbẹnu tòun fálágbàfọ̀, tó fún Lizzy Anjorin lésì ọ̀rọ̀ rẹ̀, tó sì kọ orin fún un, tó kọ orin ewì lóríṣiríṣi fún un gẹ́gẹ́ bí èsì sóhun tí Lizzy Anjorin sọ sí i lórí ẹ̀rọ ayélujára. Portable tún ti sọ̀rọ̀ báyìí o, ẹ gbọ́ ohun tó sọ. ti gbọ́ nípa ọ̀rọ̀ tó ń lọ Portable ló ṣẹlẹ̀ sí Adisa, ṣáwọn alábòsí ti dọ̀dọ̀ ẹ̀ ṣe wọ́n náà ti gbọ́ ohun tán lọ ọ̀rọ̀ sí kíra. Anyway, kò sí nǹkan kan lójú nǹkan kan, ẹ̀yin èèyàn màá tún sì máa sọ, màá tún sì máa tún sọ. Kí ni mo fẹ́ sọ? Ìdí iṣẹ́ ni là á mọ́ ni lọ́lẹ̀ o. Mo fẹ́ kẹ́ Big TV fíìmù mi Omi Àjípọn ó wà ńbẹ̀, ẹ̀yin èèyàn ò sì bá mi wò. Mo wá fẹ́ kẹ́ ẹ bá mi lọ sórí YouTube channel yìí, kẹ́ ẹ lọ bá mi wo fíìmù Omi Àjípọn yìí, kẹ́ ẹ wò gan, ẹ bá ń wò gan, ẹ fi yẹn náà ṣe kí ni, ẹ fi yẹn náà dá sọ̀rọ̀ tèmi náà. Bóyá kò lówó tí wọ́n ń wí, bóyá àwọn gan ló ń bọ́ mi nínú ilé àmọ́, bóyá àwọn ló ń bá mi gbé gbogbo bùkátà àmọ́, bóyá màá tiẹ̀ tibẹ̀ dolówó. Ẹ bá mi lọ wo Omi Àjípọn, Omi Àjípọn, wọn kúrò kó ibi tiwa ń títì. Iṣẹ́ ni là á mọ́ ni lọ́lẹ̀. Ẹ lọ sórí YouTube Arijan Magic TV, ẹ bá ń wo fíìmù Omi Àjípọn, ẹ gbọ́ dáadáa, Omi Àjípọn. Ẹ débẹ̀ ẹ ka kọ́mẹ̀ntì, àwọn èèyàn ti gbádùn ẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan, ẹ̀yin náà ẹ lọ gbádùn ẹ̀. Ẹ jẹ́ n rí 100k views lórí ẹ̀, ẹ jẹ́ n rí 200k views, ẹ jẹ́ n rí 300k views, kí n rí 400k views, kí n rí 500k views, kó dẹ̀ máa lọ. Kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀, kò sí nǹkan tẹ́yìn èèyàn ò lè ṣe. Ẹ ṣe kí ni, ẹ watch, ẹ comment, ẹ like, kẹ́ ẹ dẹ̀ share ẹ̀. Ìgbà yẹn lẹ fìfẹ́ wọn lórí igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé ni mo ti pè everybody. Ẹ lọ bá mi wo my movie Omi Àjípọn. Thank you so much, God bless you. Ojú ò ní tì, nǹkan kan ò ní ṣe yín, ọ̀rọ̀ yín ò ní dàrú, ayé yín ò ní dàrú, iṣẹ́ yín ò ní dàrú, ilé yín ò ní dàrú, gbogbo nǹkan yín ò ní bàjẹ́, gbogbo ìmọ̀ tí ọ̀tá bá gbà lé yín lórí òfo òfurufú jágàdo ló máa já sí. Ẹ ṣé mo dúpẹ́, ó dìgbà kan náà. ẹ̀yin èèyàn, kí lẹ rí sí ohun tí Portable sọ nínú fọ́nrán yìí? Ẹ jẹ́ ká mọ̀ ní abala àríwísí comment section. Ẹ jọ̀wọ́ ẹ subscribe, like àti share fídíò wa. Ẹ ṣé gan-an ni fún àtìlẹ́yìn yín, a dúpẹ́ àmọ́ lórí.